tó mo tún kí wa mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri tìbútòrò àgbáyé àwa tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá àwa tá a jẹ́ ọmọ Odùduwà torí pé oríṣiríṣi náà ni èyàn lè máa pera rẹ̀ lónìí torí lásìkò tá a wà yìí gbogbo ẹ̀ ń bá ti sọ̀rọ̀ tí ó bá ti lọ síbi tí a lọ ó ti dọmọ àlè Yorùbá nù àbẹ́ ń bá ti sọ̀rọ̀ tọ́rọ̀ rẹ̀ ò gbé ọ̀lànà tiwa lọ́dọ̀ àwọn kan ó ti di ọmọ àlè Yorùbá nù ṣùgbọ́n mo kí gbogbo àwa tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá mo dẹ̀ kí àwa tá a jẹ́ ọmọ ọkọ Yorùbá mo kí àwa tó ṣe pé à ń fọkàn bá a bọ̀ níbi tó ti ń bọ̀ ìgbà ní nǹkan Yorùbá máa ń ní pé òjijì ni àgbà ń kan ni àgbà tá a sì lọ́kàn ó lẹ́ni tí òun bá nílé tẹ́bí Yorùbá ní àgbà tá a lọ́kàn ó lẹ́ni tí òun bá lé ní òun kàn kí ló fa ọ̀rọ̀ yìí tí a bá wò ó láàrin pé bí ọjọ́ mélòó kan mo ní àmọ́ bá wa sọ ọ̀rọ̀ kò ní jẹ́ pé ìtàn nìkan náà la máa sọ fún wa láti lè jẹ́ ká máa mọ bí nǹkan ṣe rí àti ibi tí nǹkan dé dúró ká lè mọ bí nǹkan ṣe rí àti bí nǹkan dé dúró tá a bá wò ó à ń pariwo pé a fẹ́ kílẹ̀ Yorùbá ó dá dúró ká jẹ́ ilẹ̀ olómìnira tiwa kí Yorùbá ó kúrò ní inú ìgbèkùn tí a wà inú ìgbèkùn ńlá tí Yorùbá wà ká kúrò níbẹ̀ ká dá dúró ní ìdádúró tààràtààrà tí è ṣe ìdádúró ti àgọ̀ torí pé tí ẹ bá bi gbogbo ọlọ́gbọ́n nílẹ̀ Yorùbá lónìí pé tó ẹ̀yin ọmọ Yorùbá òdodo kí ni ipò wo ni Yorùbá wà nínú ìṣèjọba tí à ń lò lórílẹ̀‐èdè gbogbo alámọ̀ pé ọwọ́ ẹ̀yìn ni Yorùbá wà Yorùbá ò táṣẹ pa Yorùbá ò tọrọ sọ pé Yorùbá o àwa fẹ́ dá ọ̀rọ̀ sọ fúnra ara wa àtó bẹ́ẹ̀ àtó àṣẹ pa àtó ọ̀rọ̀ sọ ó di pé àfi àṣẹ tí wọ́n bá pa fún wa àbí ọ̀rọ̀ tí wọ́n bá sọ fún wa níwọ̀n ìgbà tá àtó àṣẹ pa tá àtó ọ̀rọ̀ sọ eléyìí náà ló wá fà tó jẹ́ pé gbogbo nǹkan tó jẹ́ nǹkan ti Yorùbá kò sí lọ́wọ́ Yorùbá ọwọ́ àwọn tí kì í ṣe Yorùbá ni ó wà kò sí tí wọ́n bá wo gbogbo ìlànà bá a ṣe ń pè bá a ṣe ń bù nílẹ̀ Yorùbá lónìí àbí lórílẹ̀‐èdè Nàìjíríà ká sọ pé lórílẹ̀‐èdè Nàìjíríà a rí i pé àwọn tí wọ́n ṣe Yorùbá ni wọ́n jókòó lórí dúkìá tó jẹ́ tilẹ̀ Yorùbá tàbá sì wo ìlànà pé àwa fẹ́ pín sókè àwọn tí kì í ṣe Yorùbá àwọn ni wọ́n ń gba ohun tá à ń pè ní lion share ìpín ńlá nínú dúkìá ilẹ̀ Yorùbá a fẹ́ pín nǹkan ni o a fẹ́ ṣe nǹkan ni o àwọn ni wọ́n ó pè tí wọ́n ó sì fún ní tó ṣe yí pé àwọn ni wọ́n ń gba nǹkan tó pọ̀ jù tó wá jẹ́ pé kékeré gangan báyìí bíntín báyìí ni àwa tá a jẹ́ oní nǹkan là ń gbà nínú dúkìá wa kò sí nǹkan tó fà á iná ni wípé àìkíyèsára àwọn bàbá wa Yorùbá níbi tí onílé méjì bá ti ń jà àlejò ìní òlùlẹ̀ wọn ibi tí onílé méjì bá ti ń jà àlejò ìní òlùlẹ̀ wọn tá bá wo ìgbà tọ́rọ̀ yóò bẹ̀rẹ̀ ìjà láàrin olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Ààrẹ Ọ̀nà Kakanfò Ládòkè Samuel Ládòkè Akíntọ́lá torí pé ó fa wàhálà gidi gan léyìí tó ṣe wípé Awólọ́wọ̀ lọ ẹ̀wọ̀n Ládòkè Akíntọ́lá lọ ọ̀run kíjà náà tó parí Awólọ́wọ̀ lọ ẹ̀wọ̀n Ládòkè Akíntọ́lá lọ ọ̀run ṣùgbọ́n bó ló ṣe jẹ́ iná ni wípé tí Yorùbá tá a bá ń fi ẹgbẹ́ òṣèlú pínra wa tá a gbà fúnra wa yí pé kan náà ni wá tọkàntọkàn tó ṣe pé òṣèlú là ń gbé lẹ́mìí ẹ rí i pé mi máa ń kìlọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó máa ti máa gbé olóṣèlú làwọn bá ṣe olóṣèlú kan ní kinní kan mà ní olóṣèlú ò ṣeé pọ́n o olóṣèlú ò ṣeé pọ́n tó o bá lọ fẹ́ pọ́n olóṣèlú ó jẹ sánbọn ìyà ó sì lè fa àkóbá ńlá torí pé àwọn olóṣèlú mọ́ra wọn dábàá ìlànà òṣèlú tá à ń lò ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìlànà òṣèlú tí ò ní bẹ̀rù Ọlọ́run ni torí pé
ẹni tí ó bá kópa nínú ìdìbò nínú ẹgbẹ́ kan lónìí tí ó wọlé àbí ẹgbẹ́ kan wọn ò mú á ti bá nínú ẹgbẹ́ míì ní ọ̀la. Níwọ̀n ìgbà tí ò ti sí òfin àti ìlànà yìí, ó ń jẹ́ kí nǹkan kó máa pọ̀ olúkúmuṣu nílẹ̀ Yorùbá, kó máa pọ̀ olúkúmuṣu nílẹ̀ Yorùbá. Tá bá wá wò á rí i pé nígbà tí mo ṣètò ní ọ̀sẹ̀ tó lọ, pàápàá ní ìgbà tí àwa mùsùlùmí òdodo tá a ṣe ìtúnu àwẹ̀, mo pè wá sákìyèsí, mo sì sọ ọ̀rọ̀ aráwọn èèyàn tí àwọn tó bá wù kí wọ́n gbọ́yé, ẹ̀ ń bá wù kọ́ mọ́ gbọ́yé. Mùsùlùmí òdodo lèmi tí mò ń sọ̀rọ̀, ẹlẹ́sìn Islam ni mí. Ìjẹ́lẹ́sìn Islam mi ń kọlu Christian, mi ń kọlu ológun, mi ń kọlu oníṣàngó, mi ń kọlu ọlọ́ya, mi ń kọlu ọlọ́bàtálá, mi ń kọlu ọlọ́ṣun, mi sì kọlu onífá. Aláwọn ẹ̀sìn rẹpẹtẹ nílẹ̀ Yorùbá. Tá bá ń sọ wípé ẹ̀sìn àbáláyé, ẹja máa mọ ìtí ń jẹ́ nínú wọn, ẹja máa mọ ìtí ń jẹ́ nínú wọn, torí pé àwọn ẹ̀yà kọ̀ọ̀kan àbórílẹ̀ kọ̀ọ̀kan ló ní àwọn ẹ̀sìn tiwọn, ló ní àwọn ẹ̀sìn tiwọn. Irú àwa ní Ọ̀yọ́ nísìn báyìí, ṣáájú kí ẹ̀sìn Islam àti Christianity ó tó gbilẹ̀, àwa ẹ̀sìn ẹlẹ́sìn Ifá ní Ọ̀yọ́, aláwọn ẹ̀sìn tiwa táwọn baba ńlá wa ń ṣe. Lẹ́yìn ọ̀rẹ́ yìí ni Fádé, wọ́n sì gbà gẹ́gẹ́ bí ọ̀dà ìkan lára àwọn ẹ̀sìn Yorùbá Ọ̀yọ́ ni, wọn ò gbà gẹ́gẹ́ bí ẹ̀sìn ti gbogbogbò wọn ò gbà, torí pé kò sí ìlú tó bá jẹ́ ìlú táwọn ọmọ Ọ̀rànmíyàn tẹ̀, wọ́n ò ní Ọ̀rànmíyàn nílùú tiwọn lẹ́yọ kọ̀ọ̀kan. Kódà nígbà wọ́n gbé Ìbàdàn wá, tí wọ́n dá Ìbàdàn sílẹ̀, ìdí inú táwọn gbé adébi tá ń pè ní Ọ̀rànmíyàn, Ọ̀rànyàn níbàdàn, ibi tá ti máa ń bọ Ọ̀rànyàn tí wọ́n bá fẹ́ lọ sí ogun. Òkè sí pé wọ́n níbi kan tó ti ń bọ Ifá. Ẹ rí i pé àṣà yìí pé à ní àràbà, gbogbo ìlú kọ̀ọ̀kan ti ń ní àràbà ní ìsìn, àṣà àgbàlódé ni, àṣà àgbàlódé ni. Ẹ lọ wo gbogbo ìlú kọ̀ọ̀kan, ẹni wọ́n mú ìtàn wá kí wọ́n wá máa kọ àràbà ìlú kọ̀ọ̀kan tó jẹ́ bíi 5, kí wọ́n máa kọ àràbà ìlú kọ̀ọ̀kan tó jẹ́ bíi 5 sẹ́yìn wá, àbí ká tẹ̀sọ́ pé kí wọ́n kọ àràbà ìlú kọ̀ọ̀kan bíi 4 sẹ́yìn gan, ká mú látòrí 4, débi pé wọn ò lè rí ìtàn pé ẹnìkan jẹ àràbà ìlú kan, tí ìbá ti pé sàmánì tá à ń lò ìta ẹ̀sẹ̀ wá yan àràbà fáwọn onífá. Kò sí tó burú bẹ́ẹ̀, kò sí, torí pé olúàwo ni làwọn ìlú máa ń ní, tó jẹ́ àwọn onífá wọ́n máa ń ní olúàwo ni wọ́n máa ń ní, olúàwo ni wọ́n máa ń ní. Torí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí pé gbàtọ́rọ̀ kan jáde tí kan lára ń bá wa àràbà jáde tó fẹ́ máa bu ẹnu àtẹ́lu àwọn ọ̀rọ̀ kan, ìtẹ́yìn náà gbé lọ́wọ́ nígbà tẹ́yìn náà bẹ̀rẹ̀ àràbà tẹ́yìn náà jẹ, kò sí tó jẹ́ àràbà nínú ìtàn nílẹ̀ Yorùbá. Àmọ́ kò sí tó burú, ṣé kò bà àṣà jẹ́, kò sí bà ẹ̀sìn jẹ́, tá a bá mọ̀ wọ́ àṣà àti ìlànà nílẹ̀ Yorùbá. Kò sí nítorí pé gbogbo àwọn ẹ̀sìn tá à ń sọ náà oníjọ́ tí kọ̀ọ̀kan dáyé, oníjọ́ tí kọ̀ọ̀kan dáyé, oníjọ́ tí kọ̀ọ̀kan dáyé, ìtàn bẹ lórí tí ò sì rújú. Ṣùgbọ́n nígbà tá a wá rí pé a parapọ̀ máwọn Ìgbò ní ọjọ́ ìtúnu àwẹ̀ àwa mùsùlùmí, aláǹṣe rálì ní London, tó pé gbogbo àtàṣe ń pè é pé kí orílẹ̀-èdè yóò dá dúró, ẹnu pilẹ̀ ń kún wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ń sọ, àwọn tó jẹ́ mùsùlùmí ń sọ yí pé ihun tí wọ́n ń ṣe yìí wọ́n fẹ́ fi gbógun ti Islam ni. Táwa kan sì jáde wípé a kò rí bẹ́ẹ̀ o. Bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó gba òmìnira fún wa nílẹ̀ Yorùbá, ká kú olóko ẹrú lọ́wọ́ àwọn òyìnbó, kírísítẹ́nì ni, àwọn mùsùlùmí sì ṣùgbà rẹ̀. Nínú ẹni tó sì tọ́jú àwọn mùsùlùmí jù láyé ni Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wà. Kódà ètò alálàájì Awólọ́wọ̀ ló pilẹ̀ rẹ̀ nílẹ̀ Yorùbá, Awólọ́wọ̀ ló pilẹ̀ rẹ̀, torí pé nínú ìṣèjọba Awólọ́wọ̀ náà mùsùlùmí ń bẹ́ńbẹ́, kírísítẹ̀n bẹ́ńbẹ́. ẹni pé tẹ́ ẹ bá dé Èkó ẹ mọ̀ rí Látìfù Jákàndé, ẹ mọ̀ rí pé mùsùlùmí ni tó náà sì gbìyànjú. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa ń gbà yẹn, a mọ̀ rí pé olóyè Bọ́lá Ìgè, a rí pé kírísítẹ̀n ni tó náà sì gbìyànjú. Ọ̀rọ̀ ìlú tó bá ti di ọ̀rọ̀ ìlú, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni a fi ń ṣe ìlú, ìfẹ́ la fi ń ṣe ìlú. A gbé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ̀, a wá gbé ìlú sọ́kàn, ó ní. Torí dé yìí ńgbà náà tá a wá pè wá ṣàkíyèsí pé àkọ́yẹ kó rí bẹ́ẹ̀ ní ọjọ́ ìtúnu àwẹ̀, káwálà kóra wa jọ, kálà ń ṣe rálì ní ìgbà tí àwa mùsùlùmí ń ṣe ọdún lọ́wọ́. Ó yẹ ká bu ọ̀wọ̀ fún ọjọ́ òun, bó ṣe lè jẹ́ pé èmi náà ní fojú rẹ̀ wò káwọn mùsùlùmí kan wá jáde níjọ́ Easter tàbí ọjọ́ Christmas tàbí ọjọ́ tá a bá ń ṣe Ọ̀ṣun Òṣogbo lọ́wọ́, kẹ́nìkan wá lóun ṣe rálì Yorùbá nation níjọ́ náà. Ara o, a gbọ́dọ̀ bu ọ̀wọ̀. Pàápàá mùsùlùmí ó ní iye population wọn nílẹ̀ Yorùbá léyìí tó pọ̀. Tẹ́yìn tẹ́ ń bẹ lẹ́kìtì, torí pé mùsùlùmí ò pọ̀ lẹ́kìtì, wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ lóǹdó, àmọ́ tẹ́ ẹ bá dé ìpínlẹ̀ Èkó
tẹ́ ẹ dé ìpínlẹ̀ Ògùn, tẹ́ ẹ dé ìpínlẹ̀ Ọ̀yọ́, tẹ́ ẹ dé ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ mọ̀ pé mùsùlùmí pọ̀ dáadáa ni. tẹ́ ẹ bá dé Ẹdẹ ẹ lọ wo population mùsùlùmí, ẹ lọ ti Ìwó, ẹ lọ ti Òṣogbo, ṣùgbọ́n tá a bá wá ti wá ń wọ bí Iléṣà, tá à ń wọ bí Ifẹ̀, á rí pé àwọn Christian náà wọ́n tó pọ̀ ní apá abẹ̀yẹn. eléyìí tó ṣe pé ìfẹ́ ni ká fi bára wa ṣe. èyí ò sọ pé ká gbé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀, kò sọ wípé bóyá ká kó tiwọn náà kéré, ṣùgbọ́n ẹ má já búrẹ́dì fún wa ilé mi ń sọ. bá a bá fẹ́ gba òmìnira tí ò bá fẹ́ bọ́ lọ́wọ́ ló nínú oko, káàró orí wa ni. ẹyẹ táwọn èèyàn ifá kan ni o, àtúnfẹ́ ṣètùtù kan, àtúnfẹ́ ṣe kinní kan, àìpé orí ní ń dà yín láàmú. ètùtù níbo làwọn ètùtù wà nígbà táwọn òyìnbó wá tẹ́ ń ju chéènì sáwọn bàbá wa lọ́wọ́ lẹ́sẹ̀, tí wọ́n ń kó wọn lọ lú òyìnbó, tí wọ́n ń kó ìbọn wá tẹ́ ń kó àwọn bàbá wa tẹ́ ń di àwọn bàbá wa lọ́rùn. níbo làwọn òòṣà wa ńláńlá wà? níbo ni àwọn mùsùlùmí náà ti wà nígbà náà? sáà ní kò sí Kùránì nígbà náà, á ní kò sí Bíbélì, àwọn Christian náà sì náà fi ń kó wa lọ. ìní pé thinking and plan ìní gbogbo orílẹ̀ ayé. Japan wọ́n bọ òòṣà jù wá lọ níbo ayé ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì. Japan mọ̀ pé yẹ káwọn ó jí lójú oorun, tí Yorùbá tá a sì ń sọ fẹ́ yìí. Japan nígbà tí àwọn tí wọ́n ju atomic bomb sí Hiroshima kọ́ni àti kílókọ sí Nagasaki àti kílókọ ìlú wọn méjì tí US ju atomic bomb sí, làwọn náà wá jókòó, wọn wá ronú ara wọn pé ẹ wá, tá a bá fẹ́ kó lè dé wá kó ní lọ síwájú, ọ̀rọ̀ à ń bọ̀ ọ̀sà à ń ṣètùtù ẹja gbèjúlẹ̀, ká lo ìrònú wa, tẹkinọ́lọ́jì wa. ayé àwọn yẹn ti lọ, ayé tiwa la wà yìí. nígbà wọ́n sì lo ẹ wo Japan lónìí, nínú orílẹ̀-èdè tí ò ṣe fọwọ́sowọ́ sẹ́yìn lágbàáyé, ẹni Japan wà lónìí. ó ń jẹ́ wípé a gbọ́dọ̀ ṣe kí ni o, a gbọ́dọ̀ ronú wa dáadáa. kì í sí pé ká wá máa ta àwọn èèyàn àti dá ifá kan o, èyí tí ifá sọ ní, àti ṣe kinní kan o, èyí tí kinní kan wí ní. kò sí tó burú mbẹ̀ wípé ká nígbàgbọ́ nínú ẹ̀sìn, ṣùgbọ́n ká má gbé sí ọkàn. fún èmi tí mo jẹ́ mùsùlùmí, ǹjẹ́ ó ti yé mi ni wípé kí n ronú mi ni. kì í sí bẹ́ẹ̀ nìkan wá sọ mi pé òun làlá o, àbí àáfàá kan lòun wá ríran sí mi lórí nǹkan báyìí. bá a bá fẹ́ ṣèlú, kírísítẹ́nì ó wà, mùsùlùmí ó wà, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ó wà, àjọ jókòó pọ̀ ní ẹgbẹ́ fi máa ń wà. tẹ́ bá ti pe nǹkan lẹ́gbẹ́, kìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ bá a fẹ́ ṣe nǹkan, a fẹ́ mú nǹkan kan jáde, ká sì jọ ronú papọ̀ ni. ìyẹn ni ká jókòó lé. ìkejì wá ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wá ń pè mí nígbà tí mo sọ̀rọ̀ wípé Ìgbò èsì ọ̀rẹ́ wa o, Ìgbò èsì ọ̀rẹ́ wa, ká sì ṣọ́ra fún àwọn Ìgbò dáadáa, ká ṣọ́ra fún àwọn Ìgbò dáadáa. ọ̀pọ̀lọpọ̀ pè mí, àwọn èèyàn ìtàn tí gbogbo wa mọ̀ ní, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa alátẹnujẹ ni wọ́n. àwọn tó ń ṣe Yorùbá nation tọkàntọkàn ń bẹ wípé kí Yorùbá ó kúrò lóko ẹrú, wọ́n wà o, ẹ má sì mí gbọ́. ṣùgbọ́n àwọn tí wọ́n ń tú àṣírí ara wọn, tí wọ́n ń pariwo, wọ́n ń bú lọ́balọ́ba, wọ́n ń bú joyè, tẹ́ bá ti rí yàn bá ti gbé tó jáde lé lórí, ó ń bú lè ń bú lágbájá, ẹ fura sí i. afẹ́ kúrò lóko ẹrú, afẹ́ gba Yorùbá nation tí wá nípa à ń bú bàbá kìíní kan, à ń bú lágbájá. a nílò láti búra wa. ibi tá a bá jọ kù sí lájọ pera wa, a sì mọ bá a sì mánéjì ara wa ní kí n tá a fẹ́ gbòfìlì tó wa lọ́wọ́. ṣé tá a bá gba Yorùbá nation tán, so gbogbo àwọn tó ń ṣe òṣèlú lọ́wọ́ ní lásìkò yìí, wọ́n bá kúrò, wọ́n kúrò Nàìjíríà fún wa. gbogbo àwọn ọba tá à ń bú, wọ́n bá kúrò Nàìjíríà fún wa. irọ́ kò lè rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì ni bàbá jẹ́ ìjàgbara láìsí owó olóṣèlú. èmi sì tó ń sọ, à ń tanra wa ni. kò tí ì sí orílẹ̀-èdè tírú ẹ̀ ti ṣẹlẹ̀. ìwà lè sọ tẹ́ ẹ bá kóbọn wọlé o, tẹ́ ẹ lẹ́ẹ̀ fẹ́ jagun o, kẹ́ẹ̀sì máa ń retí tí ó ṣẹlẹ̀ lọ́dọ̀ ìjọba àpapọ̀ bírú ẹ̀ bá ti ṣẹlẹ̀. àjẹpẹ́ ilẹ̀ fẹ́ sọ ìlú yín di eérú nù, àjẹpẹ́ ilẹ̀ fẹ́ dógun lẹ̀ ìlú yín. a ní kájọ pawọ́pọ̀, ká pera wa, ká pọ̀ ọmọdé, ká pàgbà. kó sí gbogbo Ukraine àti Russia tí wọ́n ń jà lọ́wọ́, tí wọ́n ti Ukraine sí Russia, tí Russia sì ń bàlú wọn jẹ́, tí wọ́n ń bàlú wọn jẹ́. ẹ rí i pé ibi tí wọ́n jókòó parí ẹ̀ náà ní ọkàn yìí. kò síbi kankan bá lè ìjókòó náà ní parí ogun, ìjókòó náà ní ó parí ẹ̀kan yìí. ṣùgbọ́n nǹkan tó dé ó ti wá bàjẹ́. ẹ jájọ wo ká tó gba òmìnira. ilẹ̀ Yorùbá wà lára àwọn orílẹ̀ tó kó èèyàn mọ́ra káàkiri àgbáyé. ìdí nìyí tó ṣe wípé a ṣí ilẹ̀kùn ìpínlẹ̀ Èkó lẹ̀ fún kálukú láti wá, àtàwọn ilẹ̀ Yorùbá. tá bá ti rí pé èèyàn dúdú lélẹ̀ nílẹ̀ Yorùbá, ó lè ralẹ̀
ó lè kọ́lé kó máa gbé lọ́dọ̀ wa tá a sì ní fi ara ní tẹ́nìkan kò sì ní béèrè wípé àtàn bàbá rẹ̀ bí ìmọ̀ gbogbo ẹ̀ mọ́mọ́ ti Ìbàdàn kó yàn mọ́ra àìṣe lẹ́yàmẹ̀yà nìbàdàn àfààyè gba tó nílé tàlejò ìdínú tó ṣe wípé ẹlòmíì nílẹ̀ tí èso ọmọ Ìbàdàn tó ń gbé Ìbàdàn tí wọ́n ń sorí ire tí wọ́n sì ti di ọmọ Ìbàdàn tí Ìbàdàn gbé wọ́n torí wípé àìfi orò nìbàdàn gbogbo ìlú tó bá fẹ́ nílọ síwájú àwọn àṣà kan bẹ tá a gbọ́dọ̀ gbé jùnù irú olóòlù èsè eégún ilẹ̀ Ìbàdàn ìdílé kan péré lónìí ṣùgbọ́n payí pé ó ń gbẹ́bọ àwọn èèyàn pọ̀ lẹ́yìn kò sí ogbé eégún àwọn eégún tó ló kọjú olóòlù lọ ń bẹ ń bàdàn àwọn eégún tó ló kọjú olóòlù lọ olóòlù nìkan léégún tóbìnrin èérí òfíìsì ti wà tí olóòlù bá ń bọ̀ táwọn obìnrin bá ń bẹ nínú ọkọ̀ wọ́n ṣe kí ni o wọ́n ó dojúbolẹ̀ nínú ọkọ̀ tí olóòlù ó fi lọ ìdí tó pé ọlọ́pàá máa ń tẹ̀lé ó ti wà nínú òfin olóòlù ò gbọ́dọ̀ pààyàn torí pé ó lè pa ẹni tó bá jẹ́ ìdílé olóòlù ẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n ká wá gbọ́pẹ́ nìkan ti chọ́ọ̀chì bọ̀ àbí dókítà kan bọ̀ láti ibi iṣẹ́ àbẹ́nìkan ti mọ́sálásí bọ̀ olóòlù wa pa bó lẹ ṣe rò pé lù ó ṣe rí torí ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé ìlú Ìbàdàn yìí tún wá ní kápítà ní olúùlú ìpínlẹ̀ kan ni ibi tá a bá dẹ̀ ti pè ní olúùlú ìpínlẹ̀ gbogbo nǹkan tí ó bá ní mú lọ síwájú bá ìlú a gbọ́dọ̀ gbé jùlẹ̀ tó bá di àsìkò eégún kódà ẹ̀ ní dá mùsùlùmí mẹ́ ẹ̀ ní dá kírísítẹ́mù eégún dùn nìbàdàn àwa yìí náà àwòrán eégún ju nǹkan míì lọ́ngbà wà kékeré a tún lọ dúró ní eégún bẹ̀rẹ̀ nígbà wọn tún wá yàtọ̀ sí wáàsí fún wa pé ẹni bá ń tẹ̀lé eégún iye èpè báyìí ní ọmọ gbà wọn màláìkọ ọmọ ṣépè fún ṣùgbọ́n bá tẹ̀lé eégún ni àwọn ọ̀wá ní tẹ̀lé àwa lọ a ti mọ̀ pé gbogbo eégún tó bá láyà láyè tí ọba sì dé bẹ̀rẹ̀ kì í ṣe eégún àwa lọ dúró bẹ̀rẹ̀ pé wọ́n kún ní a má tẹ̀lé eégún ni àwa àwòrán tí ó sùn wa ká tó padà lé láti òkè adúnímọ̀tàlá náà láti fẹsẹ̀ rìn lọ bẹ̀rẹ̀ ìyún ọ̀sọ́ yí pé a ti dára eléégún akàkún àṣà ni irú ẹ̀ náà la sì ń sọ pé gbogbo àwọn nǹkan báyìí Liberty Stadium ìjọ táwọn eléégún bá fẹ́ ṣe káti lọ́jọ́ gbogbo eléégún ẹ̀ káti wà modernized ká wà civilized ìtàwọn máa fi táwọn èèyàn ọmọ wa máa jalè tégún bá ti jáde wọ́n máa kó bàdílé eléégún mi tẹ́ bá sì lọ́wọ́ àwọn tí ń jalè náà lẹ́yìn eléégún Rasidi Muniru náà lẹ́bàá ń bẹ̀ ká kó lọ sí stadium káwọn èèyàn wá ká ti mọ́jọ́ kó kálukú ó ṣe kí wọ́n ṣe ayẹyẹ káwọn èèyàn wá wòran ká sọ di eégún aláré ẹ̀ ń bá lè tàkìtì ọ́ tàkìtì oríṣiríṣi eléyìí náà káwọn èèyàn fowó wọlé kò sí tó burú ń bẹ̀ ẹ wo tí ẹ sọ ẹ̀yọ̀ dì lẹ́kọ̀ọ́ ẹ̀yọ́ kà ti kúrò ní nǹkan kékeré ó ti di táwọn èèyàn wá káàkiri gbogbo àgbáyé ara ìlọsíwájú kan nu bẹ́ẹ̀ ṣe mú bá a ní Èkó nu tó ṣe yí pé ìnù àṣànù ẹ̀sìnù Ìbàdàn wá wà lórí ẹ̀ débi wípé ìlànà ká fún ara gba onílé àti àlejò kò gbọdọ̀ sí orò fífì nìbàdàn torí wípé ó yóò le ká tó rí típíkà Yorùbá Ọ̀yọ́ Yorùbá típíkà original Yorùbá Ọ̀yọ́ kẹ́ ẹ gbọ́ pé kí wọ́n máa fi eégún ń bẹ̀ kí wọ́n máa fi orò ń bẹ̀ ó máa ń pẹ́ ẹ lọ káàkiri gbogbo ìlú tó bá jẹ́ ìlú ìpìlẹ̀ Yorùbá Ọ̀yọ́ ni tó jẹ́ ìjọ̀ràn míyàn ẹ ní sábà máa ríro àwọn nǹkan bá ń bẹ̀ ìdí inú tẹ bá dé Ògbómọ̀ṣọ́ tóbi ìlú tí ọba ti sí gbogbo èèpà àìwò wọ́n mú yàn lóru ṣe ètùtù ẹgbọ̀n níjọ́ mọ̀ nílọ síwájú sọ pé wọn èjì yàn gbé ń bàdàn o kódà lẹ́nu tó mẹ́ta la gbọ́ pé ní ọgbà ọ̀nà mọ́níyà sí Akínyẹlé ẹ rí i pé ńgbà kan náà ni nǹkan náà ń pa àwọn èèyàn bẹ̀ tí wọ́n mú bọ́ ẹ̀yẹ náà ń gbà yẹn gbogbo nǹkan àsọ pé àlefẹ́ kò sí ìlú tó ṣe pé ìtàjẹ̀sí èèyàn sílẹ̀ ọwọ́ àmọ́ pẹrangandá nílẹ̀ Yorùbá àmọ́ ń pọ̀ jura wọn lọ ni ìdí inú tó pé Yorùbá fa àyè gba èèyàn fífa àyè gba èèyàn afàyè gba àwọn Ìgbò á rí wípé nígbà tí àwọn òyìnbó Gẹ̀ẹ́sì ń ṣe ìṣèjọba títí nígbà tá a gba òmìnira náà Èkó ni olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìgbà tó di ìgbà táwọn òyìnbó fẹ́ lọ mo rò pé àárín ọdún bóyá láàrin ọdún 1953 sí 1957 àwọn ìpàdé ń wá léraléra ní London kódà ìpàdé kan ń bẹ tó ṣe pé ọ̀rọ̀ ń pọ̀ ń bẹ lọ́jọ́ iwájú tí àwọn èyìnbó àtàwọn Haúsá lọ ṣe tí wọn ò pe Yorùbá sí tó pé lásìkò tó pé ọ̀rọ̀ yìí ọ̀nà ọ̀tọ̀ lẹ́yìn ṣùgbọ́n
nínú ìpàdé tí wọ́n wá ṣe Awólọ́wọ̀ bàbá wọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ńlọ́nàwọ́ lọ́dàbà yìí pé ẹ wá ẹ̀yin òyìnbó ẹlẹ́ka afẹ́ gba òmìnira tọ́rọ Awólọ́wọ̀ fẹ́ gba òmìnira kíákíá a ní láti ní sùúrù dàwọn ará òkè ọya ibi àṣìṣe tá a ṣe nu ká ti mọ̀ kó kálukọ́ dẹ́kọ̀ ẹ̀ kó kálukọ́ dá ọmú ìyá rẹ̀ gbé Awólọ́wọ̀ ní ọ̀dà o tó bá di àsìkò kan o nínú àdéhùn wa a gbọ́dọ̀ fi klọ́ọ̀sì sí pé a pín o tábà ti bára wa ṣe tí ìbàgbépọ̀ wa bá súra wa kó kálukọ́ mọ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ Sàdánà Sókótó ní ọ̀tọ̀ náà lọ́rùn Amadu Bello ọlọ́tọ̀ náà lọ́rùn ìwọ Síìkì tó wá sojú ilẹ̀ Ìgbò ó ní rárá kò sí àjọ kúpọ̀ ní ìkíláàsì pé ká pín wọn ni ká ṣe ẹ̀wà wù nígbà gba òmìnira tán à ń ṣe ìjọba ẹlẹ́kùnjẹkùn Western region ìlàwà Yorùbá Eastern region làwọn Ìgbò tí wọ́n sì mú díẹ̀ àwa mú lára àwọn Delta amú díẹ̀ lára wọn àwọn náà mú lára wọn wọ́n jẹ́ minority middle belt ó ń bẹ láàrin lọ́dọ̀ àwọn kí lorúkọ ẹ̀ àwọn north náà northern region wà tó ṣe yí pé wọ́n mú àwọn bẹ́ńdẹ̀ ni wọ́n fún àwa níbí tó jẹ́ minority tiwa ni pé àwa la ní dé Ẹdó ńgbà náà tó ṣe yí pé ìṣèjọba wa ẹni kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kọ ìwé ìtàn gbà yẹn ní Ẹdó èdè Yorùbá tiwa Ọ̀yọ́ wa ń bì ni wọ́n ń lò tọ́rọ̀pọ̀lọpọ̀ àwọn tó rí wọn ò pé ẹja bá wọn sọ̀rọ̀ ká sí wọn lórí bóyá orí wọn ò bá pé ìlà fi ń sọ nígbà ó di wípé a bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mo rò pé wàhálà dé láàrin Akíntọ́lá àtàwólọ́wọ̀ bí mo ṣe sọ èyí ń lọ nígbà ó di ọdún ṣe 1966 kan January 15 Awólọ́wọ̀ ń bẹ lẹ́wọ̀n àwọn Ìgbò tọ́rọ àwọn Ìgbò ni wọ́n ní ọmọ ogun àwọn ni wọ́n ní general tó pọ̀ jù ẹni wọ́n bá ṣe kú ìdìtẹ̀ ìgbàjọba tí wọ́n ṣe yìí wọ́n pa àwọn aṣíwájú wa nílẹ̀ Yorùbá wọ́n pa àwọn aṣíwájú wọn nílẹ̀ Haúsá wọn ò fọwọ́ kan èèyàn tiwọn kankan Àgọ́ Ìrosù ọba gba ìjọba Àgọ́ Ìrosù lọ́wọ́ ní pé òun fẹ́ ní tá à ń pè ní unity system wípé kọ́mọ ìjẹ́jọba ẹlẹ́kùnjẹkùn mọ́ wípé ọ̀wọ́n wàá pín sí ìpínlẹ̀ gbogbo owó àti ọrọ̀ tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan bá ti ń rí wíì kí wọ́n máa kó bọ̀ ní kápítà èyàn ní Èkó ní kápítà ńgbà náà àwọn èèyàn wá wò pé kí ló dé tí Àgọ́ Ìrosù fi lè ṣe eléyìí ṣé kí ìfẹ́ ó bá lè wà láàrin wa ni wọ́n ní kì í ṣe nítorí ìfẹ́ pé pẹ̀lú bí Èkó ṣe rí ilẹ̀ Yorùbá ṣe rí wọ́n rí tí Awólọ́wọ̀ ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan nílẹ̀ Ìgbò wọn ò rí ẹ̀kọ́ ọ̀fẹ́ wọn ò rí ṣe wọ́n ń wá láti ilẹ̀ Ìgbò wá ka ẹ̀kọ́ ọ̀fẹ́ nínú ìṣèjọba tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni èyí wá ń bí wọn nínú bẹ́ẹ̀ sì ni ní ìbò tá a kọ́kọ́ dì ọwọ́ Ìgbò àwọn tá a wà nísàlẹ̀ Ìgbò àti Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀bá wà àdìbò Awólọ́wọ̀ ti fọkàn sí wípé kí Síìkì káwọn jọ ṣe ìjọba alájọṣepọ̀ táwọn bá jọ papọ̀ àwọn ó di majority àwọn ará north ó di minority ṣùgbọ́n lọ́sàn kan òru kan ẹni Síìkì yẹ àdéhùn tó lọ parapọ̀ máwọn ará north kò wá parapọ̀ nìkan ńlọ́ba di president wípé ìgbà yẹn sì ni president ò lágbára Tafawa Balewa bá di prime minister lẹ́yìn tí Awólọ́wọ̀ ti ọ́fà rẹ̀ ní prime minister wípé wá Awólọ́wọ̀ lọ́mọ ìdí àìwá ọ̀dà kọ́mọ́rò pé bóyá torí nǹkan kan àmọ́ àwọn táwọn wò yìí wọn ò lè ṣèlú wọn bàlú jẹ́ wọn ò mọ bá a ṣe ń ṣèlú káwọn ó fìyà jàmú èèyàn tiwọn torí bẹ́ẹ̀ yẹn bá gbégbá lọ́wọ́ tí ń tọrọ bárà àṣà ní lọ́dọ̀ tiwọn lẹ́yìn tí ò sí nínú Islam àwọn òpònú wọn ń lọ sí Saudi Arabia ẹ bá mi sọ ọmọ bíbí Saudi Arabia kan tẹ̀rí tí ń gbégbá kí títì kẹtù wá sọ ẹni tí èso ọmọ Saudi Arabia tẹ̀rí tí ń gbégbá kí títì tí ń tọrọ bárà wọn ò rí gbogbo kò kèé ṣe nínú ẹ̀sìn Islam àmọ́ bí tẹ́ ti rí àṣà burúkú Síìkì dalẹ̀ Awólọ́wọ̀ Síìkì yìí tọ́jà Ìgbò tọ́dẹ̀lẹ̀ Awólọ́wọ̀ àwọn ọmọ rẹ̀ náà lọ́wọ́ pa gbogbo àwọn èèyàn wa Àgọ́ Ìrosù Awólọ́wọ̀ ń bẹ lẹ́wọ̀n tí Àgọ́ Ìrosù fi bẹ̀rẹ̀ ìjọba tí wọ́n fi wá pa wọn náà sí Ìbàdàn
ó tún fi tiẹ̀ kó bọ́ ọmọ wa lẹ́kìtì, ó tún fi tiẹ̀ kó bá tó ṣe wípé wọ́n pa ọmọ wa tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà náà, wọ́n pa mọ́. òun ló wá ṣe kí ni, òun ló bẹ̀rẹ̀ ká pín. mo rò pé ìpínlẹ̀ mẹ́ta kọ́ ló ti ẹ̀kọ́ pé fún wa ń bì, Èkó, Ògùn, no mẹ́rin ni, Èkó, Ògùn, Ọ̀yọ́ àti Oǹdó. nígbà tí ó wàá pín àwọn Ẹdó, ó pín wọn sókè. alẹ́ ìta ń pè ní àkókò Ẹdó tó pé Yorùbá ni. àwọn àkókò kan wọ́n ń bẹ ní Oǹdó, àkókò Ẹdó. ó pín orílẹ̀ àkókò. àkókò náà dàbí bí ilẹ̀ Ìjẹ̀bú ṣe rí, tí Ìgbòmìnà rí, tí Ìjẹ̀ṣà rí náà ni àwọn àkókò. ó wá pín wọn sáàrin stéètì méjì, bí ìgbà tí wọ́n fi àbòsí pín Èkìtì sí méjì. Èkìtì kan bẹ ní Èkìtì state, àwọn Èkìtì kan, Èkìtì local government ó ń bẹ ní Kwara state. kẹ́ ẹ mọ̀ sẹ́tẹ̀ tí fi ń ṣe ilẹ̀ Yorùbá, ara àwọn sẹ́tẹ̀ fi ń ṣe wá nù. eléyìí ń lọ lọ́wọ́, mò ń bọ̀ o. wọ́n pa Àgọ́ Ìrosù, wọ́n pa sí Ìbàdàn. Gòwánù gbàjọba. nígbà Gòwánù ó gbàjọba, ọmọ yìí pé ìlẹ̀kẹ̀ yóò so ìdí ọ̀pọ̀lọ́. wọ́n lọ gbé Awólọ́wọ̀ jáde nínú ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú aṣọ ẹlẹ́wọ̀n Awólọ́wọ̀. òun náà ni Gòwánù fi ń bá a sọ̀rọ̀ tó sì ń ṣe àdéhùn fún ibi àṣìṣe lẹ́ẹ̀kejì. àmọ́ bàbá wa ò páwọn gbọ́dọ̀ fi bí sólóore. gbogbo òfin tí Ìrosù ṣe, tí àwọn ará ilẹ̀ Haúsá ní kírísítẹ́nì ní kèfèrí ní àwọn ò ní gbà. nígbà Gòwánù tọ́jú ọmọ nọ́tánà dé, ọmọ Plateau kírísítẹ́nì ló ọwọ́ kan wọ́n gbà tó fi bẹ̀rẹ̀ ìjọba, tógun abẹ́lé fi wá bẹ̀rẹ̀. nígbà tí agbára bọ́ lọ́wọ́ àwọn Ìgbò, àwọn Haúsá wá flush gbogbo àwọn tó jẹ́ olórí ogun wọ́n flush wọn kúrò ńbẹ̀, àwọn gbàbẹ̀. àwọn Ìgbò wá bẹ̀rẹ̀ sí ní bínú, àwọn ò ṣe mọ́, wọ́n fìyà jà wọn. kí láadé, kìíní kan ò ṣe, ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ dá unity system múlẹ̀ àbí. báyìí ni Ìgbò ṣe wọ́n bá kéde Biafra o, pé ó ti dogun o, ó ti dọ̀tẹ̀ o. ṣé ẹ gbàgbé, tẹ́ bá lọ wo nílẹ̀ Yorùbá, stéètì 6 la ní nílẹ̀ Yorùbá tó yanjú. àwọn méjì ń bẹ tí wọ́n ń bá wa ṣe dòní, iná ẹ̀ ní Ẹdó àti Delta. àwọn Kwara àti Kogi Central North ni wọ́n pín wọn sí. àwọn yẹn àárín gbùngbùn Òkè Ọya làwọn wà, so wọn ò bá wa. so kódà ààrẹ mùsùlùmí oyè tó bá jẹ mọ́ nǹkan nílẹ̀ Yorùbá, irú ààrẹ mùsùlùmí tí bàbá wa dídá màkì jẹ, ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá àti Ẹdó pẹ̀lú Delta la máa ń pè wọ́n. ẹ sì ní nígbà tí Olúwọrí jẹ, bàbá wa Ọ̀nìrìṣà kábíyèsí Ọ̀jájá, kábíyèsí o, bàbá wà níbẹ̀ ńjọ́ náà lọ́hùn. mo sì rí pé arígbí gbogbo èyí tó ṣe lọ. èyí tí ò sì rújú ni pé ọmọ Ọ̀rànmíyàn ìní Ewéka tó di ọba Bìíní, tó ṣe pé ìdílé àwọn tí ń jọba ní Bìíní o, ọmọ Ọ̀rànmíyàn ni nílé Ifẹ̀. àwọn Ìgbò bá bẹ̀rẹ̀ sí ní gbé ogun bọ̀, wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn ní Ẹdó, wọ́n ń pa àwọn èèyàn ní Ẹdó, wọ́n ń pa àwọn èèyàn ní Ẹdó, wọ́n ń pa àwọn èèyàn lẹ́dó. kí là á ṣe jẹ́? àwọn èèyàn wa lẹ́ ń pa yìí, Yorùbá lẹ́ ń pa yìí. àwọn ní kí ni, Èkó gangan làwọn ń bọ̀. Èkó bí ibo ṣe bẹ́yìn àti Haúsá lẹ́ ń jà tẹ́lẹ̀ bá wọn ṣe mọ́, kí n ti wá sáwà pa yín rí ni. ká tó ṣẹ́jú wọ́n ti dé Ọ̀rẹ̀. ìní ìjọba Nàìjíríà àgbà náà lábẹ́ Gowon, gbogbo àwọn ààrẹ wa tẹ́lẹ̀ ní Olúṣẹ́gun Ọbásanjọ́, gbogbo àwọn àgbàlagbà kú ń bẹ láyé ni wọ́n jà nínú ogun yìí. ìní wọ́n ṣe wá dìde pé ọya Benjamin Adékúnlé Fẹ̀mọ́ Scorpion Benjamin Adékúnlé Scorpion jàre nígbà ọya lọ kojú wọn. láfi iná sọ pé ó lè kú ìjà Ọ̀rẹ̀, ẹ bá dé Ọ̀rẹ̀ ló lè ròyìn, ó lè kú ìjà Ọ̀rẹ̀. Yorùbá wá dìde sí wọn pé nínú ìtàn ìran yín ò jagun rí, ẹ̀yin Ìgbò lè jagun. Benjamin Adékúnlé pa kísà sí wọn lára, torí nígbà wọn ti dé Ọ̀rẹ̀, wọn ọ̀nà Ìjẹ̀bú ni wọ́n ń bọ̀. tẹ́ bá dẹ̀ fi lè wọ Ìjẹ̀bú, wọ́n pa gbogbo èèyàn níjẹ̀bú kí wọ́n tó wá lo Èkó. lórí kíni la fi wá dá wọn padà.
tí kì í bá ṣe èyún á pé wọ́n dúró lórí Biafra wọn kò sí Yorùbá kankan tí ó bínú pé ọ̀dà o ẹ̀dó lórí Biafra yín tó ṣe pé Haúsá lẹ fẹ́ bájà ẹ̀yin gan súnmọ́ Haúsá ju àwa tá a wà nílẹ̀ Yorùbá lọ Ìgbò ló súnmọ́ wọn ju àwa jìnà sí wọn ẹ mọ̀ ọ̀nà ọ̀dọ́ wọn ẹ máa bára yín fà á kí lẹ wá pa àwọn èèyàn wa lẹ́dọ́ sí tẹ́ ẹ wá wọ Oǹdó tẹ́ ẹ wá pa àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Oǹdó tẹ́ ẹ tún wá ń bọ̀ ní Ọ̀rẹ̀ tẹ́ ẹ ń bọ̀ lọ́rẹ̀ tẹ́ ẹ wá dé Ọ̀rẹ̀ tán tọ́jẹ́lẹ̀ Yorùbá tẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn wa nípakúpa kí Yorùbá tó wá dìde sí wọn yí pé àìṣe dìdìrìn ni la fi ṣẹ́gun wọn gbà náà la fi ṣẹ́gun wọn Ìgbò tẹ́ ẹ fẹ́ bá ṣe nu gbogbo òṣòro mo sì ń sọ gbogbo òṣòro tá a ní nílẹ̀ Yorùbá lónìí Ìgbò ńlọ́dà Black Scorpion ẹ káre bàbá mi Benjamin Adékúnlé Benjamin Adékúnlé Black Scorpion ẹ káre ẹ sí bàbá mi inú gbogbo òṣòro tá a ní nílẹ̀ ní Nàìjíríà lónìí Ìgbò ló dá a lẹ̀ ẹ rí i pé ńgbà kan ààrẹ Muhammadu Buhari ó ní dọ́ọ̀tì ni wọ́n kò parọ́ wọ́n kéré gan wọ́n kéré sẹ́ni gbogbo ilẹ̀ Ìgbò díẹ̀ náà ló fi ju Ọ̀yọ́ state lọ wọ́n sì fún wọn ní ìpínlẹ̀ 5 kò tó wọn ẹ wá lọ sí ìpínlẹ̀ 5 wọn ẹ lọ wo nǹkan tí wọ́n ń gbọ̀n sínú àpò òṣùwọ̀n orílẹ̀-èdè wa Nàìjíríà pé tó ìtí Ìgbò ń pa wọlé lóṣooṣù ni ó táwọn náà ń dá fúnjọba àpapọ̀ ẹ mọ̀ pé wọ́n ń jẹ sàárà ni wọn ò tún nítẹ́lọ́rùn wọ́n ń jẹ sàárà ni wọn ò ní kankan tẹ́ ń gbẹ̀ sórí àpò orílẹ̀-èdè wa báyìí Ìgbò àtàwùsá náà wọ́n sì jọ máa ń pawọ́ pọ̀ ẹ sì wá lọ wo gbogbo òtàn láyé Ìgbò òdìbò fún Yorùbá rí ẹ lọ rò gba tAwólọ́wọ̀ wọ́n da Awólọ́wọ̀ ni bí Abíọ́lá ṣe tó kó tẹrú tọmọ mọ́ra wọ́n da Abíọ́lá ni àwọn wo náà ló pariwo pé wọ́n fagilébò Abíọ́lá kìí sàwọn náà Ìgbò òdìbò fún Yorùbá rí Ìgbò ò sì ní í ṣe ẹgbẹ́ tí Yorùbá bá ń ṣe nígbà tí ìjọba ń bẹ lọ́wọ́ Jonathan tó kó gba àwọn Ìgbò sínú ìjọba Yorùbá kankan ò bínú àbá wọn jà àpariwo wọn a mọ̀ pé àádùn òde àsìkò wa ni àsìkò Yorùbá wá dé ọmọ Yorùbá mi náà wá ronú ẹ wá wo gbogbo àwọn ipò tí Yorùbá wà ẹ lọ wo rẹ́kọ̀dù kékú sí pọ́rọ̀ pé kínní ẹ wo nínú ìṣèjọba Jonathan ẹ béèrè àwọn ipò tí ẹ fọmọ Yorùbá ẹ wá wo nínú ìṣèjọba Buhari ẹ wo ipò tí ẹ fọmọ Yorùbá kò sì sí nǹkan míì tó jórí bẹ́ẹ̀ ni wípé Buhari mọ̀ ń gba ẹgbẹ́ mọ̀ yí pé láì ṣe yí pé wọ́n bá rí àtìlẹ́yìn ilẹ̀ Yorùbá àti Èkó ilẹ̀kẹ̀ ó sòdí ọ̀pọ̀lọ wọn ìní pé ká ṣọ́ra. Ìkejì mo wá rí fídíò kan tó ń jáde tí wọ́n ń gbé àwọn èèyàn lẹ̀ tí wọ́n ń dùn wọn lọ́rùn táwọn Ìgbò ń ṣe tí wọ́n sì ń pariwo on no government on no government Ìgbò ní ń pa èèyàn gbogbo nǹkan tí wọ́n fi ń yẹ nǹkan wò wọ́n bàbá àwọn Ìgbò ní kì í ṣe tàwọn Fúlàní náà àti ríyun ṣáájú ẹjẹ́ aṣọ òdodo ọ̀rọ̀ ẹ wá já abira wa léèrè àwọn wo ni Ìgbò ń pa ẹ wo tí obìnrin àná ló yẹ kí n ṣe ètò yìí ṣùgbọ́n ìbànújẹ́ gbọ́kàn mi wọ́n ti pa àwọn kan sílẹ̀ wọ́n ti gbá àwọn kan sínú kòtò ẹ wo ojú obìnrin tí wọ́n pa kẹ́hìn ẹ rí i pé Yorùbá ni Ìgbò ṣẹ̀ṣẹ̀ máa ṣe gbogbo wa la mọ̀ pé ilẹ̀ olórí ibú nílẹ̀ Ìgbò dòní olónìí àṣà ká máa jẹ èèyàn kò tán lẹ̀ Ìgbò káníbà ká máa jẹ èèyàn kò tán lẹ̀ Ìgbò ẹ tún lè nírọ̀ ọmọ pa kí wọ́n máa jẹ èèyàn ẹ sì lọ béèrè àwọn wo ní Ìgbò máa jẹ bí èsè Yorùbá ẹ wo bí ẹ ṣe ń pààyàn bí ẹ ń pẹran tó ṣe pé gbogbo ẹ̀ lárí Ìgbò ni tẹ́sí ń sọ ṣé Ìgbò ẹgbẹ́ wọn ni wọ́n wàá máa pa tẹ́sí láwọn fẹ́ gba Biafra wọ́n ń so gbogbo àwọn ọkọ̀ tí ń kó màálù wọlé tí wọ́n ń dáná sí i tí wọ́n ń ba gbogbo nǹkan àwọn ará Òkè Ọya jẹ́ ilé yìí ò lè ràn wá lọ́wọ́ kò lè ràn torí pé gbà tí àwọn ará Òkè Ọya bá bẹ̀rẹ̀ sí ní pa wọ́n kí wọ́n Yorùbá tọ́rọ̀ òye kọ́ ọmọ mọ̀ ṣe kí ni kọ́ ọmọ mọ̀ kéjì wọn a sì ń ro àwọn tó bá wo fídíò obìnrin tí wọ́n pa wọn àti ìtẹ́ tipa tó wà nílẹ̀ àwọn tá a bá lè dójú àwọn èèyàn mọ̀ mọ̀lẹ́bí wọn gbà bá bẹ̀rẹ̀ sí ní jáde ẹ mọ̀ pé Yorùbá ni wọ́n ń pa nílẹ̀ Ìgbò táwọn ṣebí gbogbo ẹ̀lẹ́gbọ́ngbà tí Nàìjíríà ló ń sọ̀rọ̀ ọ̀gá wọn ṣèbí ìmọ̀ àlàkà Yorùbá ìmọ̀ bú wa ìmọ̀ ṣépè fún wa tí mọ̀ pè wá lọ́dàlẹ̀ ní kí ni Yorùbá dalẹ̀ sí ìlà wọn kan nẹ́ẹ̀sì kóra wọn jọ gbá àwọn Ìgbò làwọn fẹ́ jọ gba òmìnira fún wa
àwọn ò ní kí Ìgbò ọmọ gbòmìnira kí Ìgbò ṣe tiẹ̀ lọ́tọ̀ kí Yorùbá ṣe tiẹ̀ lọ́tọ̀. Ìgbò yẹn ṣe ọ̀rẹ́ wa wàláì mo fi Ọlọ́run bá múra mo ti máa sọ ti pé Ìgbò ò lè dá dúró. Àwọn Niger Delta tí wọ́n sì rò pé àwọn fẹ́ bá lọ ṣe ti pẹ́ táwọn náà sọ àwọn ò lè bá wọn lọ. Jonathan fúnra ẹ fẹnu ara ẹ sọ pé láéláé. Rotimi Amechi gbogbo wọn bá wọn sọ pé láéláé gbogbo àwọn èèyàn tó jẹ́ tí wọ́n ṣe Ìgbò wọn ní láéláé àwọn ò lè bá wọn lọ nígbà wọn mọ̀ pé wọ́n ṣe èèyàn rẹ̀. Ládùúrú bá ṣe kẹ́mọ́ tó lẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá dé Alábà bẹ́ẹ̀ bá dé Computer Village bẹ́ẹ̀ bá dé Sódì bẹ́ẹ̀ bá dé ibikíbi àfààyè gbà wọ́n. Ẹ wá sí Ìbàdàn ẹ lọ Abẹ́òkúta ẹ lọ Oǹdó ẹ lọ Èkìtì ẹ lọ Ọ̀ṣun wọ́n ti ẹ̀ pọ̀ rẹpẹtẹ lóǹdó àfààyè gbà wọ́n síbẹ̀ náà wọn ò fẹ́ dáadáa fún wa wọn ò fẹ́ dáadáa kan fún wa. Nígbà táwọn Ìgbò ń pariwo lọ́dún tó lọ kò ní síbò mo ní ẹ mọ́ mo ṣé kò tán ṣé mo ní Ìgbò ó dìbò ńlẹ̀ Ìgbò tí nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ ṣèbọ́sẹ̀ ó kù gẹ́gẹ́ wọn ní kò sí wàhálà ẹ wo nǹkan ìbẹ́ ẹyọkan bá àwọn òyìn tẹ́ fi dìbò tán ṣé Ìgbò táyì ń tẹ̀lé nu wọ́n fi yín gbowó lọ́wọ́ ìjọba àpapọ̀ kò ní síbò kò ní sí kinní kan ìwọ́n ilẹ̀ yìí náà wá ń tẹ̀lé kò ní síbò lọ́ṣun àti Èkìtì àní ẹ jáde tẹ́ ẹ bá tó bẹ̀ ẹ jáde ẹ lọ sọ pé kò ní síbò lọ́ṣun àti Èkìtì sọ́jọ́ pàkísà sí yín la bíi pé ká ẹ jẹ́ ká ronú ara wa ká ronú kí Yorùbá péra wa ẹ má jẹ́ kí àwọn ọ̀tá tẹ́ ti dẹ sáàrin wa wọ́n má fi dalẹ̀ Yorùbá rú ká ronú wa pé bó la ṣe fẹ́ sí ọ̀nà wo la ṣe fẹ́ gbégbà tílẹ̀ Yorùbá ṣe bọ́ lóko ẹrú ó ní ọ̀nà wo la fẹ́ gbégbà tílẹ̀ Yorùbá ṣe bọ́ lóko ẹrú ẹ kò ní síbò lọ́ṣun ìbókù oṣù karùn-ún làwọn ó dìbò lóṣù kẹfà kò ní síbò lẹ́kìtì ìbókù oṣù méjì níbi tí wọ́n ti ń lo democracy tí èyí ṣe pé state of emergency wà ń bẹ̀ tí wọn ò jagun ẹ wá ní òní síbò làákàyè tó sọ pé kò ní síbò ó yẹ káwọn ọ̀jọ̀gbọ́n ayé kí wọ́n pè é kí wọ́n bi léèrè pé ṣé làákàyè sì wà ń bẹ̀. tó bá wá ṣe àwọn ìdánwò fún tó bá lè gbé nǹkan kan ò ṣe ọpọlọ rẹ̀ ọ̀yà ẹ láì ṣe kankan ṣe ọpọlọ rẹ̀ ó yẹ kí wọ́n wá ní pé tó gbogbo ẹ̀kọ́ tó ti kọ́ tẹ́lẹ̀ o kò wúlò afẹ́kọ́ ẹlẹ́kọ̀ọ́ mi. káwa Yorùbá ronú ara wa torí wípé ẹ méjà farawé àwọn Ìgbò sit at home àbí kí ni wọ́n ń pè jẹ́ máa ń ṣe lọ́jọ́jọ́ Monday kẹ́nikẹ́ni mọ́ jáde sọ̀rọ̀ ajé tiwọn ní bá ajé àbí tiwa àbí tàbújá kẹ́nikẹ́ni wọ́n mọ́ jáde lọ́jọ́ Monday. tí a bá mọ̀ èyí tẹ́ ẹ sì rò pé ẹ fẹ́ lórú ìlànà yẹn bì kò lè ṣeé ṣe nílẹ̀ Yorùbá a ní gbà fún yín. ìlànà táwa máa ń lò ní wípé a ṣera wa lọ́kan bàbá wọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà tí ó gbàjọba lọ́wọ́ àwọn Gẹ̀ẹ́sì ẹgbẹ́ òṣèlú ló fi gbà á kí àwa tá a dúró déédéé lórí Yorùbá nation ká bẹ̀rẹ̀ láti grassroots bí mo ṣe sọ láti wọ́ọ̀dù kọ̀ọ̀kan gbogbo wọ́ọ̀dù tá a ní ní local government gbogbo local government tá a ní nílẹ̀ Yorùbá a ní local government tó jẹ́ 137 wọn ò lè máa jí mi lójú oorun kí n tó sọ a ní 137 local government. Lẹ́yìn yẹn gbogbo wọ́ọ̀dù kan local government sì máa ń ní wọ́ọ̀dù tó bá ní kéré jù ní ó ní bíi 10 àní tó ní bíi 14 fàpèjúwe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá tèmi wà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ìlú Ìbàdàn tí mo wà jólùlú wọn gbogbo wọ́ọ̀dù a ní local government 33 Ìbàdàn nìkan ó sì ní 11 local government 33 local government àwa ní àwọn wọ́ọ̀dù lóríṣiríṣi tá a ní ọ̀dọ̀ tèmi ní Ìbàdàn North East a ní wọ́ọ̀dù 12 káwá ka gbogbo wọ́ọ̀dù gbogbo ilẹ̀ Ọ̀yọ́ state pọ̀ a ní 351 wọ́ọ̀dù la ní 351 táwọn olóṣèlú máa ń ní aṣojú sí ibẹ̀ lọ́yẹ káwa náà ti bẹ̀rẹ̀ ká jókòó wọ́ọ̀dù kọ̀ọ̀kan ká bẹ̀rẹ̀ a gbọ́dọ̀ mọ iye ọjà tí wọ́n ná ọjọ́ ojoojúmọ́ ọjọ́ ọlọ́jọ́ márùn-ún ọjọ́ ọlọ́jọ́ méje ni o ọlọ́jọ́ mẹ́sàn-án ni o ọlọ́jọ́ mẹ́jọ ni o ọlọ́jọ́ mẹ́tàdínlógún ni o tá a bá mọ iye ọjà tí ń bẹ local government kan a mọ̀ ṣiṣẹ́ ní wọ́ọ̀dù a mọ̀ lọ sáàrin ìjà a mọ̀ sí tí èsì ti wàhálà a ti jọ ọmọ ìyáwó èèyàn a mọ̀ làwọn ìyá wa lọ́yẹ ìdí tá a fẹ́ fi ṣe kínní yìí nì ìdí tá a fẹ́ fi ṣe kínní yìí nì nígbà bá ṣe báwọn láwọn èèyàn gbogbo local government a ní nílẹ̀ Yorùbá is 137 local government tá a ní nílẹ̀ Yorùbá nínú gbogbo local government ń bẹ ní Nàìjíríà tó jẹ́ 777 gbogbo local government ní Nàìjíríà jẹ́ 777 a ní 137 la ní nílẹ̀ Yorùbá gbogbo wọ́ọ̀dù tá a wá ní lápapọ̀
ní gbogbo ilẹ̀ Yorùbá ní stéètì mẹ́fà ni o, láì mú Ẹdó àti Kwara àti Ẹdó àti Delta, Kwara àti Kogi tá a mú mọ́. Gbogbo wọ́ọ̀dù ta ní stéètì mẹ́fà nílẹ̀ Yorùbá jẹ́ 1585. 1585 ìlà gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí. Tá a bá ṣiṣẹ́ lé lórí, ìlà tó yẹ bá ti yé àwọn èèyàn, ilẹ̀ ẹnu wo lè kò. Tó yẹ bá wá yé àwọn èèyàn tán, ẹni táwa náà bá tì í ta, táwọn olóṣèlú mi náà bá tì í ta, láwọn àjọ fi gbàgà pé odò ọjọ́ ìdìbò. Nígbà tó bá sì ti yé wa bẹ́ẹ̀ bá ṣe ń kówó wá, option méjìlá ní. Ẹ má wulẹ̀ gbowó lọ́wọ́ wọn, ẹ má kówó rẹ lọ. Tó bá mọ̀ pé o fẹ́ ṣe wàá dára wa. Ṣùgbọ́n tá a bá ní pé ó yẹ sí ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá pé torí ìjẹkújẹ ni takété sí tá a ṣe, tá a bá wá pàdé lórí fíìdì sáwọn èèyàn tá a ti là lọ́yẹ̀ ní gbèríko, tá a já mọ̀ yín gbẹ̀yìn bàbá wa tẹ́ ẹ̀ bá tiẹ̀ mọ̀, ẹ̀yin bàbá wa tẹ́ ń bẹ láyé àbẹ́yìn ìyá wa tó ṣe pé lẹ́yìn ìgbà náà ni wọ́n bí yín, ẹ ti gbọ́ bá Awólọ́wọ̀ ṣe ṣèjọba, ẹ̀yin àgbẹ̀ tí nǹkan rọ̀ṣọ̀mù fún yín, ẹ̀yin ọmọ iléèwé, ẹ̀kọ́ ọ̀fẹ́, gbogbo ẹ̀ láti jó yáwọn èèyàn aláàfẹ́ ṣe Yorùbá nation. Gbogbo fásitì tí ń bẹ nílẹ̀ Yorùbá, àwọn student union kankan wọn ò mọ̀. Gbogbo ìyálọ́jà àti ìgéni àti àwọn student union, àwọn ìyálọ́jà, gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ bàbá lọ́jà àti ìgéni àti wọn. Àwọn ọba wa, èmi rò pé wọ́n ti máa ṣe kokonọ́ọ̀tì aláké nítorí wọ́n lè fẹ́ forí aláké fàgbọ́n lọ́jọ́ sí. Ó yẹ kí kokonọ́ọ̀tì aláké ó ti jáde, kí tolúbàdàn ó tẹ̀lé, kí ti bàbá mi Ọ̀nìrìṣà ó tẹ̀lé, kí ti Aláàfin Ọ̀yọ́ ó tẹ̀lé. Àwa ń bú àwọn ọba. Tẹ́ bá wá wo gbogbo àwọn ọba tí wọ́n ń bú yìí láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ń bú àwọn ọba. Wọn ò wá bú ọba kankan ní ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Oǹdó. Ìní ó ń jẹ́ wípé sísítẹ́ẹ̀mù kan náà ni wọ́n ń lò láti fi lè dalẹ̀ Yorùbá rú. Ẹ sì kéré lẹ́yìn tẹ́ ń dẹ gbogbo eléyìí wò. Ẹ kéré síbẹ̀ àwọn ọba tẹ́ ń bú láwọn ìpínlẹ̀ àwọn inú ọ̀dà, àwọn ọba ọ̀dọ́ tí nìkan ló dá. Àwọn ni màláíkà tó jábọ́ láti ọ̀run. Àwa sì mọ tẹ́ ń ṣe torí pé àwọn tí wọ́n ń lò yìí wọ́n fẹ́ fi dá wàhálà alẹ́ ńlẹ̀ Yorùbá ni. Tá a bá ti wá gèní àti àwọn lọ́balọ́ba, àwọn ìjòyè, àwọn olóṣèlú, àwọn èèyàn ńláńlá nílẹ̀ Yorùbá ìlọ́pàá kóra wa jọ. Ẹ má ju owó sínú igbó atú. Òní afẹ́ dáwó kan, ọ̀la afẹ́ dáwó kan, owó kí là ń dá, owó kí là ń dá, lórí kí là ń dá owó sí, lórí kí là ń dá àfimọ̀. Ẹjọ́ dínú oṣù kẹfà, ẹjọ́ dínú oṣù keje tí ìbò bá wáyé. Ojú wa náà ni wọ́n ṣe pámárì, àbí wọn ò ṣe pámárì lọ́ṣun, wọn ò ṣe lẹ́kìtì, ẹ sì ní òní síbò. Ilé la sì ti ń kẹsàn-án ròde, ẹ sì ní òní síbò. Nígbà àgbọn bá wá wáyé tán, ìtura wàá máa fi gbáwọn èèyàn mọ́ra lókùn ni pé kò ní síbò ní 2023. Kódà ìbò wà 2023 ṣòṣe, ìbò wo ni òní sí 2023. Ìní pé ká ronú ara wa. Èmi ẹ̀ sáláriwo kí n sì tó sọ̀rọ̀, ìròrí kí n tó sọ̀rọ̀, kì í ṣe pé ọ̀rọ̀ kan máa jáde lẹ́nu mi bíi rọ́bọ̀tì kọ́, kì í ṣe pé ká sì wá jókòó ka orí afẹ́fẹ́ à ń sọ̀rọ̀ wákàtí 5, wákàtí 7 lórí kíni tí ò ní mú làákàyè wá lórí kíni. Tá bá wá jókòó tá a pera wa tó yẹ ti rí àwọn èèyàn láti ẹsẹ̀ kùkú, kì í ṣe pé ká wá gbé kámẹ́rà ká wá máa lọ sẹ́sẹ̀ kùkú. Ẹ rí abúlé yìí, abúlé kínní ni wọ́n ń pè bí ṣe rí bí ibi ìní ẹwọ bí gbogbo ìlú ṣe rí, kò sí páànù kankan lórí òrùlé yún kọ́ là ń sọ. Gbogbo ibikíbi lọ sókè ọya náà, ìyà tí ń jẹ wọ́n lókè ọya ju tiwa lọ. Àwọn ológbò, àwọn alágbára bí wọ́n ṣe wà nílẹ̀ Yorùbá, wọ́n wà nílẹ̀ Ìgbò, wọ́n wà nílẹ̀ Haúsá, àwọn ni wọ́n ń kó ọrọ̀ wa. Ṣé wọ́n ní góòdì wọ́n fi ń kọ́lé ní nọ́ọ̀tì? Ṣé ní góòdì wọ́n fi ń kọ́lé nọ́ọ̀tì? Ṣé wọ́n ní góòdì wọ́n fi ń kọ́lé nílẹ̀ Ìgbò? Gbogbo ìgbèríko kèésì nǹkan amáyédẹrùn ní ìgbèríko bí àárín ìgboro. Ọ̀nà tí ó wà fi lè máa débẹ̀ tó ṣe pé àwọn ni wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀, iná ẹ̀ ní káyàn. Níbòmí láàrin ìlú, ní àárín ìlú, mo wà nígbà tá a lọ síbi ìjọ kẹjọ bàbá wa Aláàfin lẹ́yìn ààfin Ọ̀yọ́. Ẹni yìí sọ pé ìdúnta ìlà wọn ti níná kẹ́yìn. Wípé kódà nígbà tí gómìnà wa wá tẹ́ wá sí ọ̀nà kan, àwọn tó pariwo rẹ̀ nígbà náà pé odidi ọdún kan ìlàwọn ọdún kan ti lé táwọn òfin níná. Bẹ́ẹ̀ sì ni ètò náà sí lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, kò sí lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo orú nǹkan o, ṣùgbọ́n tí a bá lè ṣe, tá a bá sì bẹ̀rẹ̀, tá a bá bẹ̀rẹ̀, tá a láwọn èèyàn ti wà níbẹ̀, a kọ́kọ́ béèrè pé n tá a kọ́kọ́ lè ṣe
tó tó nípa ń béèrè fún Yorùbá nation ni pé ẹjẹ́ á dá padà sí táwọn òyìnbó fi ilẹ̀ tá a bá lọ gbéyùn báwọn òyìnbó ẹ dákun ẹ gbà wá o ìta ẹgbẹ́lẹ̀ fún wa àwọn ológun sẹ́rí ìjà tó yẹ ká jà ká lè jàre ni wípé àwọn ológun àwọn ni wọ́n gbé sísítẹ́ẹ̀mù tá à ń lò tí ò gbé wá yìí wá o àwa Yorùbá àwa la fẹ́ padà sí sísítẹ́ẹ̀mù tiwa yíbò lè láyéláyé wọn ò lè gbà yí pé ká padà sí region láéláé torí wọ́n mọ̀ pé kò lè fẹ́ fọ́ àwọn kí ni wọ́n ní ìdí yíbò ọmọ pariwo náà ni pé àwọn fẹ́ lọ o ìwọ ò sì níbì kankan lọ tán bá níbì kankan lọ ẹkọ bọ̀ ẹ̀yìn ẹkọ rí sàbújá ẹkú mọ̀nà Àbújá ẹkọ rí bẹ̀ ṣùgbọ́n Yorùbá tá a bá ti láwọn èèyàn wa tá a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn wa tó ti yé wọn ní tá a sọ fún wọn tó kù tá a jà tá a lè lọ sílẹ̀ Commonwealth sí tá a lè lọ sí gbogbo United Nations sí ni wípé tó ní tá a fẹ́ ni wípé o ní tá a fi ilẹ̀ kí àwọn yíbò ológun tó gbàjọba kí wọ́n tó gbé kalẹ̀ ní tá a fẹ́ ni wípé a fẹ́ padà sí regional system wọ́n sì ti pín Nàìjíríà sí region 6 kó kálukú ọmọ ṣàkóso ọrọ̀ ajé rẹ̀ yíbò ò ní gbà Haúsá ò ní gbà torí pé Haúsá wọ́n ti fẹjú mọ́ epo Delta alẹ́po l'Oǹdó alẹ́po l'Èkó kódà wọ́n ní wọ́n ti ń rí epo ní Ògùn state gan báyìí so Ọlọ́run bá wa náà ṣe àwa náà lépo ìyẹn ṣùgbọ́n wọn ò ní fẹ́ gbà la fi ń pè wá pé à ń pé gbẹ́ni àì pé gọ̀ láì sí ìpàdé àwọn àgbààgbà ẹ ń bá lẹ́nu àgbà ń rùn tó ká pera wa nígbà ọ̀rọ̀ June 12 Abíọ́lá bó ṣe le tó gbogbo bẹ́ẹ̀ ológun ṣe le tó àwọn àgbààgbà ńlẹ̀ Yorùbá kan bẹ wọn ò sá lọ bì kankan wọ́n ń ṣe ìpàdé lóòrèkóòrè bí ìmọ̀ gbogbo ẹ̀mọ́ ọmọ bàbá wa Láyẹ̀ndé nìbàdàn ara àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ni wọ́n ń ṣe ìpàdé lóòrèkóòrè wọ́n ń ṣe àwọn nàdẹ́kò wà gbogbo ẹgbẹ́ bàbá wọn wà tí wọ́n sì dúró ṣinṣin lórí pé bò ní Yorùbá bò láṣẹ ja ìjàgbara níbo ni pé Abacha kú tán wọ́n mọ̀ pé táwọn ọ̀bá gbé fún Yorùbá yóò le iná ẹsẹ̀ lọ mú bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ jáde lẹ́wọ̀n pé tó ìwọ ni ó wá ṣe káwá wò ó kí Yorùbá ẹjẹ́ àgbàgbé ọ̀rọ̀ ẹgbẹ́ olóṣèlú kápẹ́ra wa ẹjẹ́ àgbàgbé ọ̀rọ̀ ẹgbẹ́ olóṣèlú kápẹ́ra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá torí pé kò sí ọjọ́ ọ̀la kankan nínú tá à ń bá a lọ yìí ẹ náà sọ fún wa pé Yorùbá ti fẹ́ délẹ̀ lérí èmi àrí òpìtán ní irọ́ ni àìsúnmọ́lẹ̀ lérí kankan àìsúnmọ́lẹ̀ lérí ìní tá a bá pera wa kí a sì ṣera wa lọ́kan ní tá à ń rò kọ́ láàbà o bá a ṣe máa pariwo nu kò ní síbò ó ti ẹ̀kú dá bí 2023 ọba ṣe rí oṣù kẹfà tí ń bọ̀ yàtọ̀ oṣù keje láàfin mọ̀ wọ́n ní òní síbò ní 2023 lẹ́ ń pariwo ẹ máa ta àwọn èèyàn wọ́n ti ṣe pámárì o wọ́n ó dìbò lọ́ṣùn wọ́n ó dìbò lẹ́kìtì àbí olóṣèlú sì ń lẹ pósítà káàkiri wọ́n sì rọ̀wò láàpá fúnra wa ẹjá jókòó ẹjá bẹ́ẹ̀ láti grassroots ká sì pera wa ẹnìkan tó ní kí n má ẹnìkan kọ́mẹ̀tì pé kí n má kọ̀ǹdẹ́mì á kọ̀ǹdẹ́mì àwọn olè tí wọn ò ṣiṣẹ́ fún Yorùbá nation tó ṣe pé wọ́n fi ń mẹ́kì owó ni tẹ́yìn náà bá wà lára wọn ni ẹjọ́ á kọ̀ǹdẹ́mì àwọn tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ àwọn mo ti sọ ṣáájú báyìí ṣe darapọ̀ mọ́ wa àwọn kan bẹ tó gbé wọ́n ṣiṣẹ́ tọkàntọkàn fún lọ síwájú ilẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ iná ìlọ́wọ́ gbogbo fídíò ẹgbẹ́ ogbà sí tí wọ́n ń tù ẹgbẹ́ gbogbo ọ̀rọ̀ tó gbọ́dọ̀ ló ti kólẹ̀ Yorùbá yọ ṣèbí ilẹ̀ nìkan tó lòun lálàá ní ìsìn gbóhùn rí pé wọ́n sọ náà sẹ́kù lálàá dáadáa rí àbàlà abú iná wo wọ́n ń sọ sẹ́kù ṣẹ́ ń lálàá ní ṣé àkọ́kọ́ àlátẹ̀ ńlá ni lè ìkan náà ti lálàá irú ẹ̀ rí àṣàkọ́kọ́ ní àbẹ́ ẹ̀kejì wọ́n wá táǹkàwé kù wọ́n wá ń sọ náà sí tí ìwọ ni ọlọ́ sọ náà sí ẹ méjì á parọ́ tẹra wa lọ́dọ̀ àwọn baba wa ńlẹ̀ Yorùbá bẹ́ẹ̀ yẹn bá lálàá abú èèyàn gbọ́dọ̀ rọ́ èèyàn ṣàdúrà lé lórí ni àlátẹ̀ ńlá ńlá ẹ̀rọ Joseph aláàbútẹ̀ ńlá ẹ̀láàbú àlátẹ̀ èèyàn bá lá nígbà Joseph láàlá tiẹ̀ ó tún láàlá solution àlátẹ̀ yìí ńlá láàlá solution àlá tí ó fi bàjẹ́ nìkan lẹ̀ ńlá ìwọ́n bá yá ní ìsìn ìwọ́n bá ti ń lálàá ní ìsìn gbà mo ti sọ wọ́n mọ̀ láàlá solution sí ìrọ̀wò lẹ́mọ̀ pa fún wa kájọ àwọn ọmọ Yorùbá ẹja ṣera wa lọ́kan èsì já gbọ́ wáyé kìí ṣe gbogbo èèyàn tá à ń sọ ní òye Ìgbò èyí ṣe ọ̀rẹ́ wa wọn ò sì ní dìbò fún wa láéláé wọ́n sì ń ní lérò láti gba Èkó mọ́ wa lọ́wọ́ ẹ lọ mọ́ owó gbogbo kan tí wọ́n mọ̀ dálẹ̀ pẹ̀lú bí Ìgbò ṣe ń jẹun wa tí ń mu omi wa tí ń gbélẹ̀ wa wọn ò ní sọ̀rọ̀ wa dáadáa
tó o bá fẹ́ mọ̀ wá yíbo ẹ̀yin tẹ́ bá ń bá wọn gbé àrẹ bá wọn iṣẹ́ máa wò wọ́n láì tó nǹkan kan wọn ò sì níran I get to my village náà ni kò sí Yorùbá kan tí ò nílé tí ò nílùú bí Yorùbá ọba lóko yóò kọ́kọ́ nílùú náà I get to my village na hawaii lawa hawalẹ ọ́ọ̀lì wo ni ọ́ọ̀lì àwọn Niger Delta ní ọ́ọ̀lì yìí gbogbo ilẹ̀ Yíbò díẹ̀ báyìí ló fi ju ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ gbogbo sáré ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ 28,000 plus gbogbo ilẹ̀ Yíbò 32,000 wọ́n sì tún fún wọn ní stéètì 5 kò tó tẹ́ wọn lọ́rùn wọ́n fún wọn ní stéètì 5 kò tẹ́ wọn lọ́rùn aláìní tẹ́lọ́rùn mélòó ni wọ́n ti ń fún wọn stéètì 5 stéètì 5 wọn kí ni wọ́n ń jẹnẹrétì gbogbo ilẹ̀ Lagos state 3,000 ní gbogbo sáré ilẹ̀ Lagos state ẹwà dúró tí Lagos state nìkan generate ẹwà wà àwọn tí wọ́n ní ilẹ̀ rẹ tí wọ́n ní ilẹ̀ 32,000 tí wọ́n tó pé wọn sí márùn kí ni wọ́n generate fún wa ẹ máa parọ́ ẹ máa tàn wá. ẹlẹ́ẹ̀kejì tí màá fi ka nílẹ̀ mo rò pé ní àwọn kan oníjìbìtì wọ́n kọ́ fẹ́ háàkì Facebook àkáǹtì Ìtàn Yorùbá wọ́n fẹ́ háàkì àkáǹtì wa ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn àìwá gbà fún wọn nígbà ọ̀yá wọn wá tó bọ́ sórí Facebook WhatsApp wa wọ́n bẹ̀rẹ̀ sí ní háàkì àkáǹtì àwọn èèyàn pòròpẹ́ ti háàkì àkáǹtì èèyàn bíi 2 sí 3 kó tó di pé a mọ̀ so wọ́n wá ń fi nọ́mbà yìí pé àwọn èèyàn nọ́mbà náà ni 09029694725 ni wọ́n fi ń pe àwọn èèyàn wọ́n dàgbà wọ́n ti lo àwọn nọ́mbà míì wọ́n dàgbà nọ́mbà kan náà bẹ bíi kíní Philippines ní ń gbé wá eléyìí Nàìjíríà nọ́mbà ni àmọ́ wọn ò rẹ́gísítà rẹ̀ èsì nọ́mbà tí wọ́n rẹ́gísítà débi pé èyí ò lè rí i pé kó gbó kọ wá torí pọ̀pọ̀lọpọ̀ wá tá a mọ̀ wọ́n máa ń ṣe àwọn nọ́mbà kan ní online wọ́n máa ń ṣe àwọn nọ́mbà kan ní online àwọn tí bá sì ń lo bí irú àwọn smile tá a máa fi browse yẹn àwọn nọ́mbà tí wọ́n náà ṣe é pé èèyàn ó ṣe é pé èèyàn tí ẹ̀ bá ra káàdì sí oríṣiríṣi ètè báyẹn ni wọ́n máa ń lò tọ́rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì yọ wà Nàìjíríà yọ máa lo WhatsApp tó gbé Canada number bí United States number ló máa gbé wá ó ní bẹ́ẹ̀ sì máa ń kóòdù ẹ̀ ní online torí náà wọ́n wá ń pe àwọn èèyàn tí wọ́n bá pè wá pé alátọ̀dọ̀ Ààrẹ Òpìtàn ní meeting kan wà àwọn ti sẹ́ndì pin kan sínú kíní messenger wa àbí lórí SMS wa wípé ká pe pin náà fún wa ẹ má jẹ́ á pè é ó sì lè má jẹ́ ti Ààrẹ Òpìtàn lọ́pọ̀lọpọ̀ náà pè mí pé nínú àwọn gúrùpù míì táwọn wà lórí WhatsApp bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn torí a ti fojú wí náà ẹ̀rí mọ́sọ́ náà lọ́dún tó lọ a fojú wí náà irú nǹkan báyìí náà lọ́dún tó lọ wọ́n tún ti bẹ̀rẹ̀ nìyẹn torí náà àwa tá a jọ wà nínú àwọn gúrùpù lórí WhatsApp ẹ jẹ́ ká kíyèsí ara tẹ́nikẹ́ni bá pè wá pé ká sẹ́ndì pin wa bọ́ọ̀ bá sì sí pẹ̀lú Ààrẹ Òpìtàn kò sí ibi tí wọ́n ti lóru sísítẹ́ẹ̀mù yẹn o torí àwọn tó máa ń ṣe wọ́n máa ń jí fóònù èèyàn bóyá nínú ẹ̀yin tẹ́jọ wà nínú group ẹ̀ ń lọ bí 200 wọ́n wá jí fóònù ẹnìkan so tó bá ti lè hack ẹ̀ tí wọ́n ti unlock ẹ̀ tó bá ti mọ group tó wà báyìí ni wọ́n ó sì máa bẹ̀rẹ̀ iná nígbà wa tá a bá wà tá a bá ti jí fóònù wa ká tètè pariwo inú group tá a bá wà tá a bá ti retrieve line wa ni ká tètè kúrò níbẹ̀ so ká ti jẹ́ káwọn àbí káwà láti wọn pé àwọn ti jí nọ́mbà mi o irú ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ torí pé ibìkan náà wọ́n máa ń gbà wọlé tó má dẹ̀ ti lè rí nọ́mbà ẹnìkan mú gbogbo ẹni tó wà nínú gúrùpù yẹn ni wọ́n mọ̀ dà láàmú àyàfi tá a bá ti mọ̀ tó pé gbogbo a bá ń blọ́ọ̀kì wọn àbí tá à ń sọ̀rọ̀ òdì sí wọn tẹ́ bá ti ń pè wọ́n iná ni ó jẹ́ ọ̀nà àbáyọ torí náà ó kọ wa ò ní bàjẹ́ kì í ṣe pé bọ́yá èmi Ààrẹ Òpìtàn nìkan wọ́n ń lò ó fún àwọn èèyàn báà ni kódà bàbá dé káwọn èèyàn máa kọ́mẹ́ǹtì lórí agbègbè ní ìṣẹ́yìn báwọn èèyàn ó sì máa kọ́mẹ́ǹtì àwọn tó ti ṣẹlẹ̀ sí tó pé wọn ò dẹ̀ sí nínú gúrùpù pẹ̀lú wa gbogbo gúrùpù tí wọ́n bá ti rí ni wọ́n máa ń fẹ́ wọ̀ ká ṣọ́ra àwọn tá a bá sì mọ̀ yí pé a fẹ́ lo fọ́tò wa sórí DP WhatsApp wa a lè lo fọ́tò nǹkan kí nǹkan a lè lo bíi tẹyẹ a lè lo bíi tigi bíi anything tó bá jẹ́ nature a lè lò ó sí i torí pé tẹ́ bá háàkì àkáǹtì èèyàn kò ní í gbé fọ́tò wá so kì í wá jẹ́ ká mọ̀ bóyá àti wọ́n háàkì ni bóyá àti wọ́n háàkì ni tọ́lá lómi gbọ́ bá lo fọ́tò ẹ̀ sí ọkàn lè sọ pé ara iye èèyàn báyìí ló lè rí fọ́tò òun àbí òun ò fẹ́ kẹ́nìyàn kó rí fọ́tò òun a lè lo bíi ti ẹyẹ sí i a lè lo bíi ti igi sí i torí pé tẹ́ bá háàkì àkáǹtì àní mọ̀ bóyá àti wọ́n háàkì ni àwọ̀kẹ̀ yọrú ẹni bẹ́ẹ̀ dànù ni pé àwọn ti háàkì tẹ́lẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ẹ jẹ́ ká ronú wa gbogbo ọmọ Yorùbá mo kí wa a sì tó kú Sunday òní ìsinmi aláyọ̀ láàmú sí
akáwa tá a ti wà lóru, akáwa tá a ẹ̀sẹ̀ wà ní àárọ̀, akáwa tá a wà nírọ̀lẹ́, akáwa tá a wà lọ́sàn-án, akáwa tá a wà ní alẹ́. Àwa ti wà lálẹ́ ní Nàìjíríà báyìí, mo rò pé 8:25 ní táìmù sọ lọ́dọ̀ tiwa. So pẹ̀lú ògo Ọlọ́run, ìtàn ẹ̀rígbẹ́tàn méjì là ń bá bọ̀ tẹ́lẹ̀, ìtàn àrọ̀móyè ilẹ̀ Ìbàdàn, ìtàn Balógun Àlíwù baba ńlá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn, ìtàn bàbá wa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé iná tó fẹ́ bẹ̀rẹ̀ nípa bóò la ṣe tẹ Ọ̀yọ́ tá a wà yìí. Àwa ń rọ̀ wá, àwa tá a bá fẹ́ máa ṣe àtìlẹyìn fún ètò wa, ètò yín Ìtàn Yorùbá, ẹ lè kàn sí mi lórí WhatsApp line mi +234 x023468743 nọ́mbà kan ṣoṣo tí mo máa ń lò lọ́ọ̀nláìn ní iná ní 08023687432. Ìbẹ ẹnikẹ́ni kó bá mi pè yàn lórúkọ mi tí ì bá ti ṣe nọ́mbà mi tẹ́ẹ̀dẹ̀ rí mi ogbala. Ìdí nù tó ṣe pé bàbá ń lo radio voice, a máa ń lo ohun tiwa gangan kẹ́ ẹ bá lè dá radio voice wa mọ̀, kẹ́ ẹ sì lè dóhùn wa mọ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àtẹ́lómi bá ń bá bàbá ohun yìí ṣe wá yàtọ̀ sí ohun tá a máa ń gbọ́ báyìí lápẹ́tàn là ń sọ, ìyún la máa ń pè ní radio voice. Radio voice la máa ń pè, torí pé gbogbo àwa pìsẹ́ńtà la ní a ní ohun kan pé yóò ti jẹ́ lógo wa, táwọn èèyàn bá ti gbọ́ owó sọ̀gbà ohun lágbájá ni mò ń gbọ́ yìí. Torí náà ilé àtọ̀nà wo ò ní bàjẹ́. Ẹ ṣé púpọ̀, ẹ ṣé gbogbo.